ẹ jọ̀ọ́ àwọn èèyàn fẹ́ mọ báwo gangan lèèyàn ṣe lè di babaláwo àti pé kí ni àwọn ẹ̀kọ́ téèyàn ní láti kọ́ láti lè di babaláwo baba. Téèyàn bá fẹ́ di babaláwo yóò kẹ́kọ̀ọ́ ni, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò lè kọ́ ẹ̀kọ́ báwa ṣe kọ́ mọ́. Ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ yóò máa lọ gbé ní ọ̀dọ̀ olúwo rẹ̀. Ọjọ́ márùn-ún yóò máa rán ifá. Ẹni tí ó bá kẹ́kọ̀ọ́ ifá gbọ́dọ̀ ní iyè nínú. Tí ò bá ní iyè dáadáa kò ní lè jẹ́ babaláwo tó dáa. Tó bá di ọ̀run eléyìí, tó bá kọ́ ẹsẹ̀ méjì, tó bá dijọ́ karùn-ún ó gbọ́dọ̀ lè dá padà, kó rán padà. Tó bá ti mọ̀ wá tún kọ́ lómìn. Tí èèyàn bá ń kọ́ ifá ní ọjọ́ márùn-ún, ọdún 3 ni ó fi kápọ́n alákọ̀ọ́kọ́.